orúkọ Jésù. Àmín. Ọlọ́run á gbé ọ̀gá fún ọjọ́ òní, Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín Jésù. Ọlọ́run tó mú wa la oṣù mẹ́ta àkọ́kọ́ já nínú ọdún 2025 á gbé ọ̀gá, Ọlọ́run gba ẹ̀yìn wa. Àmín. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà báyìí, ẹ̀mí mímọ́ ó yá gba ìṣàkóso. Àmín. Gbogbo ọkàn tí yóò gbọ́ ọ̀rọ̀, gbogbo etí tí yóò gbọ́ lórúkọ Jésù, ọ̀rọ̀ náà kó bá ayé wọn pàdé. Àmín. Gbogbo ìṣòro ayé wọn kó mú kúrò. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Mo kí gbogbo ọkàn tó ń wò wá tàbí tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù. Mo gbàdúrà wípé àkókò yìí lórúkọ Jésù ìtura á jẹ́ tẹnìkọ̀ọ̀kan. Àmín Jésù. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní àkókò yìí ó ní a pè ní ìrètí fún aláìnírètí. Ìrètí fún aláìnírètí. Ohun tí èèyàn ń retí, bá sọ pé èèyàn ń retí nǹkan kan, ó túmọ̀ sí wípé èèyàn ti ṣe nǹkan kan tó wá ń fẹ́ gbọ́ èsì ayọ̀dẹ̀ ni èèyàn ń fẹ́ gbọ́. Ṣùgbọ́n tí a bá sọ wípé aláìnírètí jẹ́ ipò tí ènìyàn wà tó dàbẹ̀ ní pé kò sí ọ̀nà àbáyọ fún téèyàn ń retí láti rí yẹn, tó dàbẹ̀ ní pé kìíní yẹn ò bọ́ sójú ẹ̀, nǹkan yẹn ò rí bó ṣe yẹ ó rí. Fún àpẹẹrẹ, ọmọ tó lọ síléèwé, òbí ń retí wípé ọmọ yẹn gbọ́dọ̀ gba ohun tó dára, kó gba èsì tó dára wálé, ṣùgbọ́n tó jẹ́ wípé òdì kejì ni. Irú yẹn, ìrètí yẹn, ohun tí òbí ń retí kò rí lọ́dọ̀ ọmọ yẹn. Irú ọmọ náà tó jẹ́ wípé òun náà ń retí pé kóun ṣàṣeyọrí, ṣùgbọ́n tó dàbẹ́ ní pé nǹkan ò bọ́ sójú ẹ̀. Ipò yẹn a lè pè ní ipò tó jẹ́ irúpò tẹ́ni yẹn wà, ó jẹ́ ipò aláìnírètí, torí pé ohun tó ń retí kò tó lọ́wọ́. Fún àpẹẹrẹ, tí èèyàn bá wà nínú wàhálà tó ń la wàhálà kan kọjá, fún àpẹẹrẹ ẹni tó jẹ́ pé bóyá ó ti ṣe ìgbéyàwó ní ọjọ́ tó ti pẹ́, ní ọdún tó ti pẹ́, ó ń retí wípé ó yẹ kóun ti dọlọ́mọ, òbí ń retí, ẹbí ń retí, àwọn ọ̀rẹ́ ń retí, ṣùgbọ́n tó dàbí ẹni wípé ó ní ìdádúró díẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó ń retí nǹkan kan tó ṣe pàtàkì, ṣùgbọ́n ẹnìkan wà èyí tó lè ṣe. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé ó ń mú ìpòrúurú ọkàn wá. Fún àpẹẹrẹ, bóyá ọjà èèyàn ò lọ déédé, pàápàá tá a bá wo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, okòwò ọ̀pọ̀lọpọ̀ ó ti po olúkúmuṣu. A rí i pé ètò ọrọ̀ ajé wa ní Nàìjíríà kò rí bó ṣe yẹ kó rí. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ ipò tí ọ̀pọ̀lọpọ̀ wà, òṣìṣẹ́ dàbí ẹni pé aláìmọ̀ọ́ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń yáwó káàkiri láti fi ṣiṣẹ́, síbẹ̀síbẹ̀ kò sí ọ̀nà àbáyọ. Dípò kí wọ́n jèrè, gbèsè ní ọ̀pọ̀lọpọ̀ òun ló ń mú wá. Gbogbo àwọn orí ipò báyìí ó jẹ́ ipò aláìnírètí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé bóyá nígbà tí ó ń retí wípé tó bá máa tó oṣù mẹ́ta tó parí yìí, òun gbọ́dọ̀ ti parí ilé òun kóun kó lọ. Ẹlòmíì ti pinnu pé Easter tá a máa ṣe lọ́dún inú ilé òun lòun ti máa ṣe, ṣùgbọ́n torí gbogbo nǹkan ṣe rí, nǹkan ò lọ déédé, ó dàbí ẹni pé ó fẹ́ rí ìjákulẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ó wà nínú ìgbèkùn, bóyá ìgbèkùn àìsàn, ẹlòmíì àìsàn ní ti ẹlòmíì, ìṣòro àmúbọ́ àṣedànù, òun ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú, ìjákulẹ̀ òun ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Àwọn ipò tí èèyàn wà yìí ó jẹ́ ipò tó jẹ́ wípé a lè pe irú ẹni bẹ́ẹ̀ ní aláìnírètí, torí wípé kò sẹ́ni tó máa jí lójúmọ́ tí ò fẹ́ kóun ṣe rere. Ṣùgbọ́n bí olúkúlùkù ṣe ń gbìyànjú tó náà, a rí wípé síbẹ̀síbẹ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí fún ọ̀pọ̀lọpọ̀. Èyí ló ń fà á, ẹ máa rí ọmọléèwé mi torí pé ó ti bá ìjákulẹ̀ pàdé, ọmọ mi lè lọ kó lọ gbẹ̀mí ara ẹ̀. A máa ronú wípé kí làwọn òbí òun kí náà máa ṣe, kí náà máa sọ tí wọ́n bá gbọ́. Ẹlòmíì ń wò wípé òun ti ṣàṣemáṣe kan, ọmọ mi ó lọ ṣe àdéédé lóyún lójijì, tó jẹ́ wípé a máa wò pé mo ti mo kà lórí social media, ọmọ ọdún 16 ó dẹ̀ lọ gbẹ̀mí ara ẹ̀ torí pé ó lóyún. Ará mi nínú Olúwa, bí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ipòkípò tó wù kí ẹnikẹ́ni lè wà, bóyá àìsàn ló ti ń ṣe tó jẹ́ pé o ti gbìyànjú, o ti lọ sílé ìwòsàn, síbẹ̀síbẹ̀ àwọn oníṣègùn òyìnbó wọn ò rí ojútùú sí àìsàn tó ń ṣe ẹ́. Má sọ̀rètí nù, torí wípé oníṣègùn ńlá kan wà, ẹnìkan wà èyí tó jẹ́ ó ní ìrètí aláìnírètí, tó jẹ́ wípé ìlera tí òun retí yẹn tí ò tí ì bọ́ sí, ẹni yẹn ló máa fún ẹ ní ìlera yẹn. Àgàn tó ń wojú Olúwa, rántí wípé tiẹ̀ kọ́ làkọ́kọ́.
nínú Bíbélì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òní wọ́n wà ní ipò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ìrètí aláìnírètí nígbà tó farahàn, a rí pé ọ̀rọ̀ wọn dayọ̀. Lára wọn láti rí irú ìyá wa Sarah, ìyá wa Anna, Elizabeth, aya Manoa nínú igbó. Ọlọ́run dẹ̀ dá sí ọ̀rọ̀ wọn, Ọlọ́run mú ìṣòro wọn kúrò. Ipò àìnírètí tí wọ́n wà yẹn ọ̀pọ̀lọpọ̀ ti fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n lè ti fi wọn náà ṣẹ̀sín, wọ́n lè ti fi ẹ́ ṣe yẹ̀yẹ́ nírú ipò tó wà, kí wọ́n wò wípé kò sẹ́ni tó máa ràn lọ́wọ́. Mo ní ayọ̀ láti sọ fún ẹ wípé ẹnìkan wà tó jẹ́ ìrètí aláìnírètí, tó jẹ́ Jésù Kristi, tó jẹ́ pé kò sí ipò tó lè wà, kò sí ìṣòro tó lè máa là kọjá, kò sí wàhálà tó lè máa là kọjá, bóyá nínú ìgbéyàwó ẹni, bóyá ayọ̀ ò fi bẹ́ẹ̀ sí ńbẹ̀, bóyá ọkàn ẹ̀ ò balẹ̀. Tí Jésù bá dá sí, tí í ṣe ìrètí aláìnírètí, ayọ̀ yẹn máa padà, ìgbádùn máa padà. Bóyá okòwò ẹni ò ṣe déédé, tí Jésù bá darapọ̀ mọ́, ohun gbogbo tó dàbẹ̀ ní pé kò lọ déédé yẹn, ohun gbogbo máa bọ́ sójú ẹ̀, ìgbà ìrọ̀rùn máa dé. Ọrọ̀ ajé Nàìjíríà tó dorí kodò, ẹ má jà sọ̀rètí nù, torí wípé tí Jésù bá ti dá sí ọ̀rọ̀ yẹn, gbogbo nǹkan yẹn ó máa padà bọ̀ sípò, ohun gbogbo ó máa lọ déédé. Jésù nìkan ó ní ìrètí aláìnírètí, torí wípé ó ti ṣe ìlérí fún wa. Ó dé adẹ̀tí rí tàwọn tó ṣe inú Bíbélì, bẹ́ẹ̀ la rí tàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣe ní ayé tá a wà yìí, tó jẹ́ pé nígbà tí ó dàbẹ̀ ní pé ọ̀rọ̀ wọn polúkúmuṣu, nígbà tí Jésù dé tó dá sí ọ̀rọ̀ yẹn, ohun tí wọ́n rò pé kò ṣeé ṣe ó dẹ̀ di ṣíṣe. Torí Bíbélì fi yé wa nínú ìwé Luke 1:37 wípé nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Jésù tí mo gbé wá fún yín ní ọ̀sán yìí, òun nìkan ni ìrètí aláìnírètí, òun ni abánidárò. Àbájọ wòlíì Àìsáyà sọ nínú orí 61 ẹsẹ̀ kìíní dé ẹ̀kẹta, ó wí pé ẹ̀mí Olúwa Jèhófà bẹ lára mi, bẹ́ẹ̀ni, nítorí tí ó ti fi àmì òróró yàn mí, bẹ́ẹ̀ni, láti wàásù ìrere fún àwọn òtòṣì, bẹ́ẹ̀ni, ó ti rán mi láti àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn. gbogbo ẹni tí ó ní ìròbìnújẹ́ ọkàn, gbogbo ẹni tó wà ní ipò òṣì, ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín wípé bàbá tí jẹ́ ìrètí aláìnírètí ó wà níwájú wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ó sì ti ṣetán láti dá wa lóhùn, láti mú gbogbo ìṣòro yẹn kúrò, láti yọ wá kúrò nínú ìgbèkùn, láti mú wa kúrò nínú túbú ayé, láti mú wa kúrò nínú ìdààmú tá a wà, láti yọ wá kúrò nínú wàhálà tá a wà. Òun ni ìrètí aláìnírètí. Tí a bá wò níwèé Luke nínú orí 4, Jésù sọ nígbà tó wà nínú tẹ́ḿpìlì, gbogbo wọn ń wò ó, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ó mú ìwé Àìsáyà yìí ó kà á. Nígbà tó dé ẹsẹ̀ 18, ó tún sọ ọ̀rọ̀ yẹn, ó tún wí pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí, ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì, láti wàásù ìhìnrere. Gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí, òun gbọ́ ọ̀rọ̀ náà tí Jésù ń sọ, ọ̀rọ̀ ìdánilójú ni wípé a ti rán Jésù wá sí ayé láti yọ wá kúrò nínú túbú ayé, láti yọ wá kúrò nínú wàhálà. Gbogbo ibi tí wọ́n fi wá pamọ́ sí, tán fi ògo wa pamọ́ sí, Jésù tí í ṣe ìrètí aláìnírètí ó wà níwájú rẹ lọ́wọ́lọ́wọ́. Mò ń sọ fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ìwọ tó ń gbọ́ mi, Jésù nìkan òun ló tó láti yọ wá kúrò nínú wàhálà, nínú ìdààmú, nínú àìríjẹ, nínú àìrímu, pàápàá bí orílẹ̀-èdè ṣe rí tí ètò ọrọ̀ ajé ń ṣòjòjò. Jésù máa gbà wá, ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Jésù ní ìrètí wa, òun ni ẹni tó lè dá wa nídè, òun ló lè yọ wá nínú ìṣòro, òun ló lè yọ wá nínú wàhálà, òun ló lè tuni nínú, òun ni arẹmọlẹ́kún. Jésù nìkan ni òun ni olùrànlọ́wọ́ aláìní. Nígbà tí Jésù bá jáde sí wa, ó ṣetán láti ṣàánú fún wa, ó ṣetán láti nu omijé wa nù, láti pa wá lẹ́rìn ayọ̀. Gbogbo àwọn tó ń ṣọ̀fọ̀, Jésù nìkan ló lè tù wá nínú. Mo dẹ̀ gbàdúrà wípé lórúkọ Jésù gbogbo wàhálà tá à ń là kọjá, bí ẹ ti ń gbọ́ mi báyìí, lórúkọ Jésù ìrètí aláìnírètí ó máa mú wàhálà yẹn kúrò. Àmín. Bí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, gbogbo ohun tí ayé rò pé kò ṣeé ṣe, èyí tí wọ́n ti ń fi ọ́ ṣẹ̀sín, wọ́n ti fìwọ náà rẹ́rìn ẹlẹ́yà, wọ́n rò pé kò sọ́nà àbáyọ. Ṣùgbọ́n bí o ti ń gbọ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́, Jésù ní kí n sọ fún ẹ wípé gbogbo ẹlẹ́yà yẹn, gbogbo yẹ̀yẹ́ yẹn ó máa di ayẹyẹ. Àmín Jésù. Gbogbo bí tá a ti kọ̀ ọ́ sílẹ̀, mo ní o máa lọ síbẹ̀, o máa lọ jọba. Àmín. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà,
Jésù Kristi ìrètí aláìnírètí. Gbogbo ẹni tó ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ní sọ fún ẹ wípé òun nu omijé rẹ kúrò. Ó ní kí n sọ fún ẹ wípé gbogbo ìrònú tó ń rò ìyẹn ò lè dá nǹkan. Jésù nìkan òun la bá ní dárò. Jésù wípé ó ní má ronú mọ́. Jésù ní kí n sọ fún ẹ wípé gbogbo ohun tó rò wípé kò ṣeé ṣe yẹn, Jésù lòun ṣetán láti dá sí ọ̀rọ̀ ayé rẹ. Wàhálà yẹn lórúkọ Jésù, bí mo ti ń wí lọ́wọ́lọ́wọ́, wàhálà yẹn mo ní ò ní rí mọ́. Àmín Jésù. Nínú ìwé John 3:16, Ọlọ́run sọ fún wa, Jésù sọ fún wa pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ọmọ bíbí tí mo gbé tọ̀ yín wá náà, òun náà ni Jésù Kristi. Ó ní ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Òun nìkan ló lè gbà wá nínú wàhálà tá à ń wà, nínú ìdààmú tá à ń là kọjá. Àkókò ìyàn yìí, òun nìkan ló lè mú ọ̀pọ̀ wá. Àsìkò àìní yìí, òun nìkan ló lè bùkún wa. Àsìkò tí gbogbo nǹkan dàbẹ́ ní wípé kò rójú, ó tó dáa ń pé gbogbo ìlú ó kan bóbó. Jésù tó bá dá sí gbogbo ohun tá a rò pé kò ṣeé ṣe yẹn, ó máa di ṣíṣe. Ìyàn náà ti mú lákòókò ìgbà kan nínú ìwé mímọ́, nínú ìwé àwọn ọba kìíní orí 17 ẹsẹ̀ 9 sí 12. Obìnrin kan wà ńbẹ̀ tí a pè ní opó ará Sáréfátì. Ní ilẹ̀ Ísírẹ́lì, opó púpọ̀ ló ń bẹ ńbẹ̀, ṣùgbọ́n opó Sáréfátì òun la rán wòlíì Èlíjà sí. Jésù náà ó dárúkọ ẹni yìí nínú Lúùkù orí 4 tá a kà yẹn. Opó pípẹ̀ ló ń bẹ. Lóòótọ́ lákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń la ìṣòro kọjá, ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, àkókò tìrẹ tó láti bọ́ nínú ìṣòro yẹn, torí pé ìrètí aláìnírètí ó fẹ́ wá ayé rẹ rí. Gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú àwọn ọba kìíní yẹn orí 17. Ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé. Ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé. Dìde. Lọ sí Sáréfátì ti Sídónì. Lọ sí Sáréfátì Sídónì. Kí o sì máa gbé ibẹ̀. Máa gbé ibẹ̀. Kíyèsí. Èmi ti pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀. Mo pàṣẹ fún obìnrin opó kan níbẹ̀. Láti máa bọ́. Òun sì dìde. Ó sì lọ sí Sáréfátì. Èlíjà ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó lọ sí Sáréfátì. Nígbà tí ó sì dé ibodè ìlú náà. Bó ṣe ń dé ibẹ̀ báyìí. Kíyèsí. Obìnrin opó kan ṣa igi jọ níbẹ̀. Obìnrin yẹn ṣa igi jọ. Ó sì ké sí. Ó sì wí pé. Jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá. Omi ló kọ́kọ́ béèrè fún mi lómi kí n tiẹ̀ ṣèmúná kọ́kàn mi balẹ̀. Yes. Nínú ohun èlò. Kí èmi kí ó lè mú. Kí n lè mú mi. Bí ó sì ti ń lọ bù ú. Ó ké sí. Ẹ tún gbọ́ wòlíì tún wí pé. Ó sì wí pé. Jọ̀ọ́ mú òkèlè oúnjẹ díẹ̀ fún mi wá lọ́wọ́ rẹ. Torí pé omi nìkan ò lè ká a. Ó ní tún fún mi ní oúnjẹ. Ẹ gbọ́ ohun tí obìnrin yìí wí. Òun sì wí pé. Obìnrin yẹn dáhùn ó wí pé. Bí Olúwa Ọlọ́run rẹ ti wà. Èmi kò ní àkàrà. Mi ò tiẹ̀ ní ohunkóhun. Ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò. Ṣùgbọ́n ìwọ̀nba ìkúnwọ́ ìyẹ̀fun díẹ̀ nínú ìkòkò. Àti òróró díẹ̀ nínú kòlòbó. Bẹ́ẹ̀ ló níwọ̀nba nǹkan díẹ̀ ni mo ní. Sì kíyèsí o. Èmi ń ṣa igi jọ. Igi tí mò ń ṣàjọ yìí. Kémi kí ó lè wọlé lọ. Kí n kàn wọlé lọ. Kémi kí ó sì pèsè rẹ̀ fún mi. Kí n pèsè ẹ̀ fún èmi àti ọmọ mi. Yes. Kí àwa lè jẹ. Kí àwa jẹ. Kí a sì kú. Ẹ̀gbọ́n oníkan jẹ kí wọ́n sì kú. Ó túmọ̀ sí pé wọn ò ní ìrètí kankan. Ìrètí ti pin. Kò sọ́nà àbáyọ. Torí wípé kò ní ìrètí pé bóyá oúnjẹ míì tún lè yọjú. Ìwọ̀nba nǹkan tó ní lọ́wọ́ náà nìyẹn. Ó ti gbà wípé ìwọ̀nba ń táwọn níyẹn káwọn jẹ káwọn dẹ̀ kú. Ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ tó wà nírú ipò bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé ẹlòmíì àti ẹ̀ ti rí nǹkan fi tura ní alẹ́ ó ṣòro fún ẹlòmíì. Ṣùgbọ́n gbọ́ mi, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ẹni tí ń ṣe ìrètí aláìnírètí, mo ní lọ́sàn-án ó máa yọ sí ẹ wẹ́rẹ́. Ìwọ tó ń wò wípé kò sí ọ̀nà àbáyọ, kò tiẹ̀ sí nǹkan tá a lè jẹ, àwọn ọmọléèwé gan tún máa gbọ́lidé báyìí, gbogbo wọn tún máa wà nílé pé báwo la ṣe máa ṣe, ọ̀nà wo la máa gbà. Nígbà tí wọ́n tẹ̀ ń lọ léèwé kan tó dé, ẹ ti dùn sọ́tún dùn sósì, ọmọ mi kò ní jẹun lọ, tó bá dé lòbíṣẹ́ máa ní kó wá jẹun. Gbọ́ ìrètí aláìnírètí ní kí n sọ fún ẹ wípé má bẹ̀rù. Bí wọ́n ṣe ń múra láti gbọ́lidé, Ọlọ́run wà ní ìhà tirẹ̀ láti pèsè fún àìní àti ìwọ àti àwọn ọmọ. Ọlọ́run tó gbàdúrà obìnrin opó yẹn tó jẹ́ wípé lẹ́yìn tí wòlíì jẹun tán, wòlíì súre, a sì rí wípé ìkòkò ìyẹ̀fun yẹn a rí wípé kò tán láéláé. Obìnrin yẹn ní ànító, ó ní àníṣẹ́kù. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, bí mo ti ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, agbára ànító àti àníṣẹ́kù lórúkọ Jésù kó wọnú ayé yìí. Gbogbo ohun tí ẹ rò pé kò tó yẹn lórúkọ Jésù ó máa tó, ó máa ṣẹ́kù. Bákan náà nínú ìwé àwọn ọba kejì, ìránṣẹ́ kan náà wà ńbẹ̀, orí 4 ẹsẹ̀ 1.
ibẹ̀ yẹn tún jẹ́ nǹkan ó bà mí lẹ́rù gidigidi wípé Ọlọ́run wa Ọlọ́run tó lágbára ni. Àkókò tí èèyàn bá rò wípé nǹkan ti tán tó rò pé ó ti gba kámú, Ọlọ́run á dẹ̀ yọ wẹ́rẹ́, Ọlọ́run á dẹ̀ yọ. Obìnrin opó yìí ọkọ ẹ̀ ti kú, wòlíì tí ẹ lọ́kọ ẹ̀ pàápàá, ṣùgbọ́n ó ní ọmọ méjì. Ìgbà tí wòlíì máa kú, wòlíì ò fi lélẹ̀, kò fi mọ́tò lẹ̀ gẹ́gẹ́ bí ogún, kò fi bísínẹ́sì lẹ̀ fún gẹ́gẹ́ bí ogún, kódà kò fi aṣọ lẹ̀ gẹ́gẹ́ bí ogún. Ẹni kí ló fi sílẹ̀? Gbèsè ló fi sílẹ̀ fún àwọn ẹbí ẹ̀. Àwọn onígbèsè bá dé lẹ́yìn tí bàbá kú tán, lẹ́yìn tí wòlíì kú tán, àwọn onígbèsè bá wá bá ìyàwó. Ẹ gbọ́ ohun tí ó sọ ní ẹsẹ̀ kínní. Obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn ọmọ wòlíì ké bá Èlíṣà wípé, bẹ́ẹ̀ni, ìránṣẹ́ rẹ ọkọ mi kú, ọlọ́kọ mi ti kú, ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa, ó bẹ̀rù Olúwa. Àwọn onígbèsè sì wà láti mú àwọn ọmọ mi méjèèjì. Àwọn onígbèsè dé, wọ́n fẹ́ kọ́ ọmọ méjèèjì lọ ní ẹrú. Ọmọ méjì náà tó bí, wọ́n fẹ́ kó wọn láti lọ máa fi wọn ṣẹrú. Gbọ́ gbogbo ẹnikẹ́ni tó wà lábẹ́ ìsìnrú, bí o ti ń gbọ́ ohun yìí lọ́wọ́lọ́wọ́, ìrètí aláìnírètí ní kí n sọ fún ẹ wípé gbogbo ohun tí ń ṣe ìsìnrú láyé rẹ lónìí ó dópin bẹ́ẹ̀. Ọlọ́run tó yọ àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú, ó yọ wọ́n kúrò nínú ìnira tó ń là kọjá, tó rò wípé kò sí ọ̀nà àbáyọ. Ìrètí aláìnírètí ní kí n sọ fún ẹ wípé lónìí ò bọ́. Àmín Jésù. Mo ní ò bọ́. Àmín Jésù. Bákan náà, ìrètí aláìnírètí tí ó bá yọ sí ènìyàn, àwọn ohun tí èèyàn rò pé kò ṣeé ṣe á máa di ṣíṣe. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. Àkókò tá a wà yìí, tó o bá ń la nǹkan kan kọjá, kì í ṣe àkókò tó yẹ kó o ronú òdì, kì í ṣe àkókò tó ronú pé ohun tó dẹ̀kù náà ní wípé bóyá kó o lọ kó sómi, tàbí kó o lọ kó sódò, tàbí kó o lọ para ẹ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá ti ń la ìṣòro kan kọjá báyìí, ohun tó dẹ̀kù náà ní wípé ẹlòmíà kan ronú òdì ni. Á wò pé kí ló tún kù fún òun, ẹlòmíì lè lọ para ẹ̀. Àìmọye pípokùnso, ó yà mí lẹ́nu. Kò tẹ́ wàá fi kò yọ ọmọdé sílẹ̀, kò yọ àgbà sílẹ̀, ẹlòmíì á lọ gbóògùn jẹ nítorí kíni? Torí wípé wọn ò mọ ẹni tó ń jẹ́ ìrètí aláìnírètí yẹn ni. Tí wọ́n bá mọ bí agbára rẹ̀ ti tó, wọn ò ní gbìyànjú ẹ̀. Torí wípé ẹ jẹ́ ń sọ fún yín arákùnrin arábìnrin, kò sí onígbàgbọ́ tí ò ní la ìṣòro tàbí ìdánwò kọjá. Kò sẹ́ni tí ò ní la wàhálà àti ẹ̀ kọjá o. Àsìkò tó ń là kọjá yẹn, máa wò wípé ìrètí pin o. Ìrètí ò pin o. Jésù ń bọ̀. Tó bá dẹ̀ ti dá sí ọ̀rọ̀ yẹn, ìṣòro yẹn máa kú o. Àbájọ ìwé Kọ́ríńtì kínní nínú orí 10 ẹsẹ̀ 13, ó sọ fún wa wípé kò sí bí ìdánwò kan ṣe lè le tó. Ó ní òun máa lànà àbáyọ. Ó ní kò sí ìdánwò tó tí ì lè bá wa o. Ó lóun á la ọ̀nà àbáyọ tá a fi máa bọ́ kúrò nínú ẹ̀. Gbọ́ arákùnrin àti arábìnrin, gbogbo àmì wò tàbí ìdánwò tó ń là kọjá, ó ti gbàgbé Jóòbù ni. Jóòbù la wàhálà àti ẹ̀ kọjá. Ṣùgbọ́n ó nínú gbogbo eléyìí, Jóòbù kò fi ẹnu rẹ̀ ṣẹ̀. Arákùnrin àti arábìnrin, ohunkóhun tó wù kó lè máa là kọjá, má fi ẹnu rẹ sọ ọ̀rọ̀ òdì sí ayé rẹ, má fi ẹnu rẹ sọ ìsọkúsọ sí ayé rẹ. Torí wípé Jésù Kristi ọ̀kan náà ni lánàá, ọ̀kan náà ni lónìí, ọ̀kan náà ni títí láéláé, gẹ́gẹ́ bí ìwé Hébérù ṣe sọ fún wa. Nítorí náà, arákùnrin àti arábìnrin, ìrètí aláìnírètí kò tí ì ṣíwọ́ iṣẹ́, kò dẹ̀ ní ṣíwọ́ iṣẹ́ láéláé. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni nínú ayé rẹ ó máa dá sí ọ̀rọ̀ rẹ. Àmín. Gbogbo ohun tó rò pé ó ṣòro ó ṣe, mo sọ ní orúkọ Jésù Kristi, gbogbo ohun tó rò pé kò ṣeé ṣe yẹn lórúkọ Jésù ó máa di ṣíṣe. Àmín Jésù. Bákan náà, mo fẹ́ kó o tún wá fi eléyìí kẹ́kọ̀ọ́. Ìránṣẹ́bìnrin kan, opó náà mà lòun náà, nínú ìwé Luke orí 7, obìnrin kan náà wà ńbẹ̀. Ìlú kan wà tá a pè ìlú yẹn ní ìlú Náínì. Jésù kàn ń kọjá lọ ní ọjọ́ kan ni. Bí Jésù ṣe ń lọ, èyí tó tún ṣòro jù, ṣebí ìwọ ò tiẹ̀ tí ì kú, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, o ò tí ì kú. Yorùbá náà dẹ̀ sọ wípé tí a ò bá kú, ìrètí ń bẹ. O ò tí ì kú. Tóbìnrin tí mò ń sọ yìí, ọmọ kan ṣoṣo tó bí, ọmọ yẹn ti kú, kò tún ní ọkọ mọ́, opó ni. Kò sí ìrètí pé bóyá ó máa sáré bímọ míì. Ọmọ kan ṣe yẹn bá fò ṣánlẹ̀, ó dẹ̀ kú. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé ọmọ yìí lọ, tí wọ́n fẹ́ lọ sin ọmọ yìí, àwọn abánikẹ́dùn, àwọn abániké, gbogbo wọn ti tẹ̀lé ṣẹ́kún mọ́ àwọn èèyàn. Bí ìṣòro bá dé báwọn èèyàn, ó yá àwa ṣùbò yàn, wọ́n á máa bá ké, wọ́n á máa sọ oríṣiríṣi. Irú tó ṣẹlẹ̀ sí obìnrin náà ní lọ́jọ́ yẹn. Bí Jésù ṣe ń lọ, ni Jésù wò pé
kí ló ń ṣẹlẹ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbọ́ ohun tí ìwé mímọ́ wí nínú orí 7 láti ẹsẹ̀ 11. Ó sì ṣe ní ìjọ́ kejì. Ní ìjọ́ kejì. Ó lọ sí ìlú kan tí a ń pè ní Náínì. Ó lọ sí ìlú kan tí a ń pè ní Náínì. Àwọn púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá a lọ. Wọ́n bá a lọ. Àti ọ̀pọ̀ ìjọ ènìyàn. Bẹ́ẹ̀ni. Ó sì súnmọ́ ẹnubodè ìlú náà. Bẹ́ẹ̀ni. Sì kíyèsí. Wọ́n ń gbé òkú kan jáde. Wọ́n ń gbé òkú kan jáde. Ọmọ kan ṣoṣo náà. Ọmọ kan ṣoṣo. Ọmọ kan ṣoṣo náà. Tí ìyá rẹ̀ kò sí míì mọ́. Kò sí míì mọ́. Kò lẹ́gbọ̀n, kò lábúrò. Ọmọ kan ṣoṣo tó bí. Ìrètí wo tó pin tó tún ju eléyìí lọ. Ọmọ kan ṣoṣo. Kò sí ìrètí mi. Kò sọ́mọ mi tó lè fún ní ìtùnú. Kò sọ́mọ mi tó lè wàásù fún. Kò sọ́mọ mi tó lè dúró gẹ́gẹ́ bí arọ́pò. Ọmọ kan ṣoṣo yẹn ó dẹ̀ fò ṣánlẹ̀ ó kú. Ṣùgbọ́n bí wọ́n ti ń lọ ẹgbọ́n tó ṣẹlẹ̀. Ọ̀pọ̀ ọjọ́ ènìyàn ìlú náà sì wà pẹ̀lú rẹ̀. Wọ́n wà pẹ̀lú ẹ̀. Nígbà tí Olúwa sì rí. Nígbà tí ìrètí aláìní ìrètí tí ó rí. Àánú rẹ̀ ṣe. Àánú rẹ̀ ṣe. Gbọ́ mi arákùnrin àti arábìnrin. Ẹ jẹ́ mọ̀ pé lára àwọn àmúyẹ tí Jésù àti bàbá wa ní náà ni wípé ó jẹ́ aláàánú. Aláàánú ni Ọlọ́run wa. Ọlọ́run aláàánú ni. Ọlọ́run ò fẹ́ ká jìyà. Ọlọ́run ò fẹ́ ká dààmú. So gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa Ọlọ́run ò fẹ́ ká wà nínú ìdánwò. Ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa lànà àbáyọ fún wa tá fi máa jáde kúrò ńbẹ̀. Ó sì wí fún un pé má sunkún mọ́. Má sọkún mọ́. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ̀mí mímọ́ ní kí n sọ fún ọ wípé ìrètí aláìní ní kí n sọ fún ọ wípé má sọkún mọ́. Ẹkún tó sun ó ti tó. Ìrònú tó ń rò ó ti tó. Torí pé ẹkún kọ́ ló máa mú ìṣòro yẹn kúrò. Ẹnìkan ṣoṣo tó lè mú ìṣòro rẹ kúrò òun náà ni Jésù tí í ṣe ìrètí aláìnírètí. Ó wí pé má sọkún mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ fún kí ló ṣẹlẹ̀. Ó sì wá. Ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà. Ó fi ọwọ́ tọ́ àga pósí náà. Àwọn tí ń rù sì dúró jẹ́. Wọ́n dúró jẹ́. Ó sì wí pé ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ dìde. Máa gbọ́ ìránṣẹ́kùnrin ìránṣẹ́bìnrin bóyá lórí ìdùbúlẹ̀ àìsàn ló wà. Ìwọ náà ó ti lo gbogbo oògùn. Ó ti pààrà ilé ìwòsàn títí. Síbẹ̀síbẹ̀ kò sọ́nà àbáyọ. Síbẹ̀síbẹ̀ ó dàbí ẹni wípé àìsàn yẹn ń le sí. Jésù, mo sọ fún ẹ pé ọ̀kan náà ní lánàá, ọ̀kan náà ní lónìí, ọ̀kan náà ní títí láéláé. Ó fi ọwọ́ tó àga pósí. Ìránṣẹ́kùnrin òkú yẹn ó dẹ̀ dìde, ó di alààyè ní ipò àìsàn tí wọn náà wà tó rò pé ó máa yọrí sí ikú. Ó sọ fún àwọn ẹbí Lásárò wípé àìsàn yẹn kì í ṣe sí ikú. Jésù débẹ̀, ó máa jí Lásárò dìde. Òkú ọjọ́ 4, ìrètí ti pin. Ohun gbogbo wọn rò pé ó ti tán. Ṣùgbọ́n nígbà tí Jésù bá farahàn, ohun tó rò pé ó ti tán á dẹ̀ gba ìyè. Ohun tó rò pé ó ti kú á dẹ̀ sọjí. Ẹni tí ó kú náà sì dìde jókòó. Ó bẹ̀rẹ̀ sí fọ́hùn. Ó sì fà á lé ìyá rẹ̀ lọ́wọ́. Nípò àìsàn tó wà tó rò pé ó ti tán yẹn, lórúkọ Jésù mo pa á láṣẹ, ó yá dìde lórúkọ Jésù. Ìlera pípé, ìwòsàn pípé lórúkọ Jésù, ó yá kó wọ àgọ́ ara yẹn. Omi ara àti ẹ̀jẹ̀ ara yẹn èyí tó dàbẹ̀ ní pé ó ń ṣe lòdì láti ọjọ́ pípẹ́, èyí tó lo gbogbo nǹkan tí ò sójútùú lórúkọ Jésù. Bí o ti ń gbọ́ ìrètí aláìnírètí, ó ní sọ fún ẹ wípé lórúkọ Jésù àlàáfíà ó yá kó wọlé bẹ́ẹ̀. Arákùnrin àti arábìnrin, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí Jésù fọwọ́ tọ́, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí wọ́n rí ìyanu, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí wọ́n rò pé ó ti tán fún wọn tó dẹ̀ jẹ́ pé Jésù dá sí. Èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí, àìmọye ohun tí èmi náà ti là kọjá. Èmi náà jẹ́ ẹlẹ́rìí lónìí. Mò ń fi ayọ̀ sọ fún ọ wípé èmi náà mo ti wà nínú àwọn ìṣòro kan ní ìgbà kan rí. Ṣùgbọ́n nígbà tí ìrètí aláìnírètí nígbà tó dá sí, àwọn ìṣòro yẹn gbogbo ẹ̀ kúrò, ayọ̀ dẹ̀ padà bọ̀. Mo ń sọ fún ọ, mo sì sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristi wípé Ọlọ́run tó ṣe tèmi náà lórúkọ Jésù kó dá sí ọ̀rọ̀ ayé yìí. Gbogbo ẹni tó rò wípé ìrètí ti pin lórúkọ Jésù, ayé yìí kó gba ìsọjí. Lórúkọ Jésù ẹ gba ìgbédìde. Ayé yìí ò dẹ̀ ní wà bákan náà. Mo fẹ́ sọ fún arákùnrin àti arábìnrin, ọ̀nà wo ló lè gbà láti borí àwọn ìlàkọjá yìí? Ìwọ tó fẹ́ kí ìrètí aláìnírètí kó dá sí ọ̀rọ̀ ayé ẹ, kí làwọn tó ní láti ṣe? Kí ni tó ní láti ṣe? Àkọ́kọ́, gbọ́ mi arákùnrin àti arábìnrin, ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ tí í ṣe ìrètí aláìnírètí, o gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. O gbọ́dọ̀ gba Jésù, kó gbà pátápátá, kó wá jẹ́ kí àjọṣepọ̀ ìwọ àti Jésù kó bẹ̀rẹ̀ sí í dán mọ́rán.
tó bá jẹ́ ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde ló ń ṣe tẹ́lẹ̀, bóyá o tiẹ̀ tí ní Jésù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, tàbí o kàn gbà díẹ̀, tàbí o kàn sáà rí pé o ṣáà ń lọ ilé ìjọsìn ṣùgbọ́n o ò dì mú dáadáa, láti àkókò yìí lọ mo fẹ́ kó o gbá Jésù mú, mo fẹ́ kó o dì mú, òun nìkan ni ọ̀nà àbáyọ. Gbọ́n tí ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 27 ó wí pé èmi mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí. Ṣé Jésù dá ọ mọ̀? Bí Jésù ò bá dá ọ mọ̀, mo fẹ́ kó o lọ gbá Jésù mú báyìí, mo fẹ́ kó o jẹ́ kí Jésù dá ọ mọ̀, torí ẹni tó fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ, tó fẹ́ mú ìṣòro ayé rẹ kúrò, àfi kó mọ̀ ọ́. Mo fẹ́ kí àjọṣepọ̀ ìwọ pẹ̀lú Jésù lọ jẹ́ kó lọ dán mọ́rán láti àkókò yìí lọ. Èkejì nínú rẹ̀ ni pé má ṣe ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n máa kó ìṣòro rẹ tọ̀ Jésù lọ. Má ṣe àníyàn mọ́, èyí tó ṣàníyàn ó ti tó, kó ìṣòro rẹ lé, torí pé òun nìkan ló lè gbà ọ́. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 6 sí 7 ó fi dá wa lójú, òun nìkan òun ni kó kó àníyàn rẹ lé, òun ló tó gbà ni o. Jésù nìkan òun ló tó gbà ọ́, òun ní ìrètí aláìnírètí, òun ló lè yọ ọ́ nínú ìdààmú ayé tó wà, òun ló lè yọ ọ́ nínú ìṣòro tó wà, òun ló lè rà ọ́ padà kúrò lọ́wọ́ ìparun, òun ló lè sọ ọ́ di alààyè. Bẹ́ẹ̀ ni ohun tí o rò pé kò ṣeé ṣe yẹn Jésù lè ṣe é, ó sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Gbọ́ ohun tó wí nínú ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 6 sí 7 ó fi dá wa lójú wípé ó ní ká kó àníyàn wa lé òun, torí wípé òun ló ń ṣe ìtọ́jú wa. Bẹ́ẹ̀ ni gbọ́ ohun tó wí ní ẹsẹ̀ 6. Ẹ má ṣe àníyàn ohunkóhun. Ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo. Nínú ohun gbogbo. Nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ẹ fi ìbéèrè, ẹ kó àníyàn yín lé, ẹ kó àníyàn yín lé, òun nìkan ló tó gbani. Òun ni ìrètí aláìní ìrètí, òun ni baba aláìní baba. Ẹ̀rí, òun ni ọkọ àwọn opó. Gbogbo àwọn tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ látẹ̀ẹ̀kan yẹn, opó ni wọ́n wọn ò lọ́kọ tó máa ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tí Jésù bá yọ, Jésù ni ọkọ opó, Jésù ni baba aláìní baba. Tó o bá wò pé bóyá torí o ní òbí tàbí o ní ènìyàn, tó o bá ti ní Jésù ọ̀rọ̀ ẹ ti fúyẹ́, tó o bá ti ní Jésù ọ̀rọ̀ ẹ ti dayọ̀, tàbí bóyá o tiẹ̀ lénìyàn wọn ò ṣetán láti ràn ọ́ lọ́wọ́, wọn ò ohun tó bá ti ṣe fún ẹ oore àṣepé lọ́wọ́, ohun tó rò pé kò ṣeé ṣe ó máa di ṣíṣe. Ẹ̀kẹrin ni wípé mo fẹ́ kó máa ní èrò rere ní ìgbà gbogbo. Ẹ yé máa ronú òdì, gbogbo ohun tó wù ká lè máa là kọjá, má ronú òdì mọ́, má ronú wípé báwo ni mo ṣe máa ṣe, ọ̀nà wo ni máa gbà, àbí kí n dẹ̀ lọ lé yẹ̀mí wò ni, àbí kí n lọ ọ̀dọ̀ ẹnìkan ṣó tó lè bá wa ṣe, ẹnìkan tó lè ràn ẹ́ lọ́wọ́, ẹnìkan tó lè bẹ́ẹ̀ ṣe, ẹnìkan tó lè tán ìṣòro rẹ, òun nìkan náà ni Jésù. Má ronú òdì, má sọ ohun tí ò dáa síra ẹ o, má torí ẹ̀ kó lọ pokùnso o, má torí ẹ̀ kó lọ kó sómi, má torí ẹ̀ kó lọ ṣoògùn owó tó bá jówó ló ń pọ́n ẹ lójú, má torí ẹ̀ kó wò wípé àwọn ẹgbẹ́ mi wọ́n mà ti ní mansion, àwọn ẹgbẹ́ mi ti ń lo mọ́tò, èmi ò mà ti rí, mi ì tí rí kẹ̀kẹ́ gùn, mi ì tí rí ọ̀kadà gùn. Má ronú òdì, má lọ jọyìn yahoo, ìgbẹ̀yìn ẹ̀ ìparun ni o, ìparun ni o. Gbogbo ẹ̀yin ọ̀dọ́kùnrin, ẹ̀yin ọ̀dọ́bìnrin, mo fẹ́ kẹ́ kíyèsára, ẹ má ronú òdì o, kò sí bó ṣe lele tó ní àkókò tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni Sátánì ń tàn jẹ, ọ̀pọ̀lọpọ̀ ni Sátánì dẹ̀ ń gbé ṣubú, ọ̀pọ̀lọpọ̀ ni Sátánì ń fi èrò burúkú sí ní ọkàn. Tó bá dàbẹ́ ní wípé àwọn ẹgbẹ́ wọn ti gòkè, ìwọ náà máa dìde, àkókò tiẹ̀ náà fẹ́ẹ̀ dé, ìwọ náà máa gòkè, ó máa dìde. Má wo aago aláago ṣiṣẹ́, àkókò olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìrètí wà nígbàtí ìdánwò bá nígbàtí a bá ń la ìdánwò kọjá, ìrètí wà nínú Jésù Kristi, nítorí òun ni ìrètí, bí mo ṣe sọ, fún aláìnírètí. Bẹ́ẹ̀ ni kò ní kọ̀ wá sílẹ̀ láéláé. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 5 ó jẹ́ kó yé wa bẹ́ẹ̀. Àyànfẹ́ Ọlọ́run, ẹ gbọ́dọ̀ múra tán láti dojúkọ gbogbo ìjì tó wù kẹ́ máa là kọjá lọ́wọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́. Orin wa kan ó sọ wípé nínú ìrìn àjò mi mo bá Jésù pàdé, ó fọkàn mi balẹ̀ láti rí àánú gbà, àánú tí n kò lè gbàgbé, ìfàyàbalẹ̀ ńlá, ìlérí jẹ́jẹ́ tá a ṣe fún ẹni tí ń jáyà. Má rò wípé bóyá òpin ti dé, òpin kò tí ì dé bá rìn àjò ẹ o, torí pé o ní ẹnìkan tó jẹ́ wípé nígbà tó bá dé góńgó yẹn báyìí ó máa yọjú, ní ìkóríta yẹn báyìí èyí tó nílò
ẹni tó máa tán ìṣòro rẹ tí ń ṣe Jésù Kristi, mo gbàdúrà wípé ó máa yọ sí ẹ wẹ́rẹ́, gbogbo ohun tó jẹ́ ìṣòro yẹn ó dẹ̀ máa kúrò. Ará mi olùfẹ́, ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 12 ní àkótán ó fi yé wa wípé gbọ́hun tí ìwé mímọ́ wí, ó ní ẹ máa mú sùúrù, ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa dúró gangan nínú àdúrà, ẹ dúró gangan nínú àdúrà, ẹ máa mú sùúrù, ẹ máa ní ìrètí, ẹ dúró gangan nínú àdúrà. Ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 12 òun ló fi yé wa. Orin wa kan tí gbogbo wa mọ̀ ó sọ wípé mo kó ẹ̀dùn mi tọ́ wa, gbogbo bànújẹ́ mi gbàdánwò òun ló di agbára mi, mo ní tẹ́lọ́rùn nínú rẹ̀, mo kórìíra sílẹ̀, yóò sì fi agbára rẹ̀ dáàbò bò mí. Ayé lè kọ̀ mí sílẹ̀, èṣù lè tàn mí jẹ, nípa Jésù mo délẹ̀ ìlérí. Òun ní tọ́nà ìpàdó ìràwọ̀ òwúrọ̀, onìkan lárẹwà tí ọkàn mi. Ilẹ̀ ìlérí yẹn o máa dé bẹ̀. Bẹ́ẹ̀ ni ibi tó ń wò pé ó yẹ kó o ti dé, tó ń wò pé ní ìgbà wo gbọ́ mi arákùnrin àti arábìnrin, àgbà àti ọ̀dọ́, ilẹ̀ ìlérí yẹn bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ìrètí aláìnírètí ó máa mú ọ débẹ̀. Láì ṣe ohun tí ò tọ́, láì hùwà tí ò yẹ, láì darapọ̀ mọ́ ayé, tó o bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú Kristi tó sì ń ṣèfẹ́ rẹ̀, mo gbàdúrà wípé gbogbo ohun tí ò tó ó máa ṣẹ́kù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ sọ fún adániwáyé wípé Olúwa, mo ti gbìyànjú, mo ti sapá, gbogbo ohun tí mò ń là kọjá, ìṣòro tí mò ń là kọjá yìí, Olúwa dá sí ọ̀rọ̀ ayé mi, agbára mi ò ká, ipá mi ò ká, Olúwa dá sí ọ̀rọ̀ mi. Ẹ gbàdúrà lórúkọ Jésù, ní orúkọ Jésù, lórúkọ Jésù, ní orúkọ Jésù. Adániwáyé mò ń là kọjá, ohun gbogbo tí mò ń là kọjá, mo ti gbìyànjú, mo ti gbìyànjú agbára mi, orí mi ò gbé, oyè mi ò gbé, mo ní ò gbé, Olúwa fi àánú dá sí, Olúwa fi àánú dá sí, Jésù Olúwa wa. Wàá porúkọ Jésù lẹ́ẹ̀kejì, wàá sọ wípé nítorí ìyà tí Jésù jẹ, nítorí adé ẹ̀gún, nítorí ìṣù ọwọ́ ìṣù ẹsẹ̀, wàá sọ wípé ìrètí aláìnírètí dá sí ọ̀rọ̀ mi, yẹ̀yẹ́ mi ẹ sọ di ayẹyẹ. Àdúrà lórúkọ Jésù, ní orúkọ Jésù, lórúkọ Jésù, nítorí ikú rẹ, nítorí ìyà tó jẹ, nítorí ìṣù ọwọ́ ìṣù ẹsẹ̀, nítorí àgbélébùú, Olúwa dá sí ọ̀rọ̀ mi, yẹ̀yẹ́ tí ayé fi mí ṣe, ó yá sọ di ayẹyẹ, sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ, Olúwa sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ, sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ. Tí ayé ti ń yẹ̀yẹ́ mi, Olúwa sọ di ayẹyẹ fún mi. Ó ti rí bẹ́ẹ̀, Jésù Olúwa wa. Ẹ gbàdúrà kẹta yìí, wàá sọ fún adániwáyé, wàá porúkọ Jésù lẹ́ẹ̀kan. Olúwa, nígbà tí a ó tún parí second quarter nínú ọdún yìí, gbogbo ohun tí ó yẹ kí n ti ní tó yẹ ó ti tó mi lọ́wọ́ ní first quarter tí ó tó mi lọ́wọ́, nígbà tí ó di ìparí oṣù June, Olúwa jẹ́ ó tó mi lọ́wọ́. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa, gbogbo tí mo ní ìrètí lórí rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún tí ó ti tó mi lọ́wọ́ ní ìparí oṣù kẹta yìí, nígbà tí a ó parí oṣù kẹfà, Olúwa jẹ́ ó tó mi lọ́wọ́, Olúwa jẹ́ kẹ́rí mi ó pọ̀, Olúwa jẹ́ kẹ́rí mi ó pọ̀, lórúkọ Jésù, Olúwa jẹ́ kẹ́rí mi ó pọ̀, lórúkọ Jésù, Olúwa jẹ́ kẹ́rí mi ó pọ̀. Ìwọ ni ìrètí aláìnírètí, Olúwa dá sí ọ̀rọ̀ mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gbọ́, mo sọ tẹ́lẹ̀ sínú ayé gbogbo ọkàn tó ń wò mí àti tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà, Ọlọ́run mi tí kò sí àṣetì lọ́dọ̀ rẹ̀, ohun gbogbo èyí tó dàbí ẹni wípé ó ń mú ọkàn wa pòrúurú lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sí ọ̀nà àbáyọ, tí a lọ sọ́dọ̀ rẹ̀ tọ́rẹ̀ ò lè yanjú ẹ̀, ó lọ sọ́dọ̀ ẹbí ò lè yanjú ẹ̀, kódà ó lọ sọ́dọ̀ pásítọ̀ gan ò lè yanjú ẹ̀. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, gbogbo ìpòrúurú ọkàn yẹn bí mo ti ń wí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù, agbára Jésù ó yá kó mú kúrò. Gbogbo ìṣòro yẹn èyí tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà,
nítorí tí kò sí ohun tí Olúwa kò lè ṣe. Ìṣòro yẹn ó yá kó wọlẹ̀ bẹ́ẹ̀. Àmín. Mo tún sọ pẹ̀lú àṣẹ wípé gbogbo ọkàn èyí tí ayé ní lára, tí ayé fi sínú ìdè, níwọ̀n ìgbà tí a rán Jésù wá láti tú wa kúrò nínú ìdè, láti yọ wa kúrò nínú ìṣòro, láti dá wa sílẹ̀ kúrò nínú ìgbèkùn alájọbí, nínú ìgbèkùn àwọn ọ̀tá, nínú ìgbèkùn àwọn ọ̀rẹ́ gan, èyí tí a fi wá sí, èyí tí ayé wa fi dúró lójú kan. Lórúkọ Jésù ó yá ẹ jáde báyìí. Lórúkọ Jésù ẹ jáde bẹ́ẹ̀. Ẹ ò ní wà bákan náà mọ́. Ògo ni forúkọ Olúwa. Bí a ti ń wí lọ́wọ́, ọ̀rọ̀ yín dayọ̀ o. Lórúkọ Jésù ọ̀rọ̀ yín dayọ̀ o. Jésù dá sí ọ̀rọ̀ náà, ó dẹ̀ di ṣíṣe. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Èmi tí ẹ ti ń gbóhùn rẹ̀ látẹ̀kan, èmi ni Lady Evangelist Christiana Olúwatósìn Mọ́sàkú, ẹni tó ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Àwọn náà ni arábìnrin Ọládùnní Abọ́sẹ̀dé Ọdẹ́bíyì. A wá láti inú ìjọ Ebenezer Model Parish, Abiola Way, Abẹ́òkúta. Kí Olúwa kí ó gbọ́ àdúrà wa. Àmín.